Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin náà ni mò ń kí. Ẹ̀yin tó jẹ́ wípé gbogbo ẹni ó bá ti súnmọ́ yín báyìí náà lẹ máa ń fà mọ́ra. Ẹ má ṣì mí gbọ́ o. Kò sí aburú nínú kéèyàn fẹ́ ẹni ó bá súnmọ́ ni mọ́ra. Àmọ́ téèyàn bá súnmọ́ yín bẹ́ẹ bá ṣe ń fà wọ́n mọ́ra, ẹ máa fi àsìkò lẹ̀ láti kíyèsí ìdí abájọ ìsúnmọ́ yín wọn. Torí wípé ṣé ẹ mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní bí ikú ilé ò bá pani, tòde ò lè pani. Ẹ fi àsìkò lẹ̀ láti kíyèsí ìdí tí ẹni yìí fi ń súnmọ́ yín. Ṣé ó súnmọ́ yín láti dẹ páńpẹ́ ni? Àbó súnmọ́ yín gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ yín dé dọ́kàndọ́kàn. Nípa ìkíyèsára, òun lẹ fi lè mọ̀. Àmọ́ bẹ́ẹ̀ bá ti kíyèsára, tẹ kàn ń wò wípé gbogbo ẹni ó bá ti nawọ́ lẹ́yìn ń gbé. Bí ìgbà míì bẹ́ni ó nawọ́ béèyàn bá gbé, ẹni tí ń bẹ ńlẹ̀ á máa fa ẹni tó kí tí ń bẹ lókè, á máa fà á jábọ́. A ò ní ṣoore ṣe o. Bá a bá ṣe ń ṣoore, ẹ jẹ́ ká máa fi ọgbọ́n sí i.